Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wa kún lórí dáadáa. Atọ́rọ lẹ́kùn kí ọlá tí kẹfà níbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́nà bá ṣe ní àwòkọ́ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa láì ní gbára wá lásìkò. Kódà yóò yẹ lómi gan lẹ́nu wípé mo ṣe program lẹ́ẹ̀mejì lójúmọ́ tó dẹ̀ jẹ́ live program. Ó ti pẹ́ díẹ̀. Bọ̀ ṣe rí gbà mí wà, ẹ rí pé program wa gò mọ́ pọ̀ dáadáa. Gbogbo àmì wà, àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe wípé kò ní wùwà ká dákẹ́. Àwọn ọ̀rọ̀ mi tá ń dákẹ́ fún náà táwọn èèyàn bá ti sọ ní o. Ẹgẹ́ tí nísìnyí. Tẹ́ bá wọn tí mo kọ yẹ rí pé mo sọ pé bàbá Kínní ṣe àti ọba ìlú Ìlọrin náà. Bàbá Kínní yẹn mi fẹ́ dárúkọ wọn. Wọ́n jẹ́ ẹni tó ṣe wípé mo mọ́ ṣàpọ́nlé fún gan. Àwọn náà sì mọ́ ṣàpọ́nlé fún mi. Ẹgẹ́ tí ń sìn báyìí. So mi fẹ́ dárúkọ àti pé yẹ́rìí pé mo sọ anything sáàsì fi mọ́ dákọ̀ èèyàn kankan. Just do your own lecture. Bá lo ẹ̀kọ́ àwọn èèyàn ní gbọ́. Bá lo ẹ̀kọ́ náà àwọn èèyàn wọn ní gbọ́, ṣùgbọ́n káwò gbìyànjú ká lo ẹ̀kọ́. Kí n tó lọ bí ọ̀rọ̀ wọn, mo wá ní ṣé àtọ́ba ìlú Ìlọrin náà. Wọ́n sọ̀rọ̀ kan tó funny tó dẹ̀ jẹ́ pé subhanallah. La ilaha illallah. Ẹ̀sìn Ọlọ́run bá ní gbogbo tá jọ ń ṣe yìí o. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run tá bá ń join program, ẹ jẹ́ ká bá wa tẹ like, love and share. Ẹ jẹ́ ká bá share program yìí. Ṣé lórí ọ̀rọ̀ lè tá ń fà nípa ọ̀rọ̀ oṣù yìí, even kò jẹ́ ẹ̀mẹ́wàá lójúmọ́ àjọmọ́ sí program. Ṣùgbọ́n wọn kò lè tó bẹ́ẹ̀. Tí wọ́n pa àwọn ọ̀rọ̀ míì tó wà tá tún gbọ́, á tún fèsì lé lórí lágbára Ọlọ́run. Á fèsì lé lórí. Ọlọ́run jó sú wa, Ọlọ́run jó sí kíni, Ọlọ́run jó rẹwà. Àti gbogbo àwọn tó ń fèsì náà, Ọlọ́run á sẹ́yìn náà lẹ́san lórí. Ṣùgbọ́n àgbọ̀dọ̀ dákẹ́. Àwọn kíní yẹn ó ti pẹ́ ńlẹ̀ Yorùbá. Ó ti pẹ́ gaskiya, ó ti pẹ́. A sì ní ta fẹ́ gbà ń bẹ́. Owó wa la fi ń ra dátà. Fóònù ta fi ń ṣe owó wa la fi ra. Àsìkò wa náà là ń filẹ̀. Ṣùgbọ́n abẹ́ lọ́run kò san wá lẹ́san lórí ẹ̀. Ṣùgbọ́n ní dákẹ́. Kí n tó kọ́ lọ sí ibẹ̀ jẹ́ sáré fèsì fọ́rọ̀ kan. Ẹnìkan béèrè Sheikh Habibullah Adewuyi, Dr. Habibullah Adewuyi, hafizahullah wa ra'ah. Àwọn sábà jẹ́ tó máa ń ṣe bí àwọn nǹkan tó lè ṣàǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ nǹkan kan. Wọ́n wá ṣe fídíò kan pẹ̀lú mi. Àwọn gòsì ẹ̀ wá wo fídíò dáadáa, ṣùgbọ́n tó sọ̀rọ̀ ń bẹ àwọn náà ní ń fèsì fún, ẹni yẹn ń fèsì fún wọn. Ẹni yẹn wá béèrè àwọn ìbéèrè méjì sí mẹ́ta kan. Ìbéèrè yẹn dẹ́ pàtàkì ká dáhùn rẹ̀. Ẹgẹ́tì ẹni yẹn béèrè ń bẹ. Kì í ṣe pé àwọn sẹ́ẹ̀dì sí mi kí n lè bá fèsì lórí rẹ̀ o. Àwọn ń sọ àwọn ọ̀rọ̀ kan sábẹ́ rẹ̀ ni o, tó ní ṣe pẹ̀lú oṣù tó dẹ̀ já àwọn ọ̀rọ̀ tó ṣàǹfààní gan. Àwọn ọmọ sábà mọ́ ṣe àwọn nǹkan tó lè ṣàǹfààní báyẹn tí wọn. Even kò mọ́ jẹ́ irú àwọn ọ̀rọ̀ báyìí tíra ni ọ̀rọ̀ àwọn àǹfààní so èmi náà sáà mo reply wọn nǹkan kan sọ. Wọ́n ní ẹ wá sọ̀rọ̀ méjì sí mẹ́ta kan. Ìgbà tí mo ṣe sọ fún wọn láwọn ò sí gbọ́n tà wọn ẹgẹ́ tí ń sìn. But bẹ́ẹ̀ mi ṣe gbọ́ mo ní ọ̀rọ̀ yìí gan mo gbàgbé láàárọ̀ ni mo fẹ́ sọ mọ́ ọ̀rọ̀ tèmi láàárọ̀. Kí lọ́rọ̀ yẹn ni wípé yóò dẹ̀ wù mí kí n fèsì fọ́rọ̀ yẹn náà torí mo lé sí rẹ̀ náà ńlẹ̀. Ṣùgbọ́n mi ṣe wà mọ̀ pé nìkan béèrè rẹ̀. Ọ̀gbẹ́ni yẹn ní Egypt ò ní ná sọdún. Why tá mọ́ lè mọ́ Egypt bá a ṣe ń lè mọ́ bàbá àwọn tó sọ wípé ọgbọ̀n lágbà. Kí ló tá mọ́ lè mọ́ Egypt bẹ́ẹ̀? Ẹ jẹ́ bá a share program torí tọ́nà kí ló bá jàǹfààní àwọn yẹn náà. Pé why tá mọ́ lè mọ́ Egypt? Bákan náà ó tún dákọ̀ bóyá Egypt àbáwọn ìlú mi ṣá. Mo ní okay. Mo wá notice lódodo náà pé àwọn èèyàn yìí náà wọ́n ń ṣe àwọn ìlú míì. Ẹnìkan ṣe Ghana nínú wọn. Ó dẹ̀ ṣe Egypt náà láti fi ṣẹ̀rí wípé ṣe báwọn Egypt yìí òní yìí làwọn náà sọdún. Why tá lè má wọn tá lè mọ́ ọgbọ̀n lágbà followers àtàwọn àtẹ́ntó sọgbọ̀n lágbà. Alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ nǹkan kọ́kọ́ yé wa. Ànábì ní tán bá rósù oníká bẹ̀rẹ̀ àwẹ̀, tán bá rí káka Ṣàbánù pé 30, tán bá rósù oníká túnú, tá bá rósù káka Ramadan kó pé 30. Ìyàtọ̀ ń bẹ láàrin tán ṣe ní Egypt àti nǹkan tẹ́yìn ń ṣe àti ẹ̀ntẹ́ ń tẹ́lẹ̀. Màdé ṣàlàyé fún yín nísìn. A gbọ́dọ̀ clear bíbẹ̀ yẹn náà torí àwọn tán fi ń tàn. Ìyàtọ̀ ń bẹ alákọ̀ọ́kọ́ Egypt kọ́ ní ìlú wa, a lè tẹ̀lé Egypt. Yẹn jọ clear sí wa, ẹ̀yin náà kò tẹ̀lé Saudi, gbogbo àìjọ tẹ̀lé Saudi. Mo sì ń bọ̀ wá síbi bàbá Kínní ṣé àtọ́ba ìlú Ìlọrin náà tó rán sọ̀rọ̀ kan bọ̀ á fèsì lé. Bọ̀ kí n má bàa gbàgbé eléyìí ìjìn sáré fèsì lé torí tọ́lọ́run. Ó tún kù kan tí mo tún fẹ́ fèsì lé ọlọ́mọdé ń gbàgbé yẹn náà tí n bá gbàgbé ẹjọ́ ẹran mi létí. Ìyẹn ní í ṣe pẹ̀lú Saudi. Wọ́n pa irọ́ kan mọ́ Saudi. Ṣé torí kẹ́ lè bá àrọ́rọ̀ sọ? Ṣé torí káyé lè bá àrò pẹ́ ń sòdodo?
sì ń parọ́ tó báyìí mọ́ Saudi Arabia kò káwá Saudi kọ́ la tẹ̀lé tá a fi túnu ṣùgbọ́n irọ́ tẹ̀ ń pa yẹn mọ́ pamọ́ ẹ tún wá ń pa lórí mímbàr níjọ́ ọdún yín tẹ́lẹ̀ ṣe náà níjọ́ ọdún ìsọ̀nà yín tẹ́lẹ̀ ṣeun ẹ tún wá ń pa lórí mímbàr ó tún wá jẹ́rú ààyè yẹn lẹ ti ń parú rọ́bà la ilaha illallah bí ibùdó bá ṣe ẹ̀ gbọ́rọ̀ sí bẹ́ẹ̀ sí findings kẹ́ tó mọ̀ ń sọ ẹjọ́ tí n bá gbàgbé for anybody ẹjọ́ ẹ̀ràn mi létí torí tọ́lọ̀ so alákọ̀ọ́kọ́ ṣe rí Egypt ìwọ ọmọ tó share fídíò yẹn ọ̀rẹ́ mi kan náà share fídíò yẹn wọ́n share ti Egypt wọ́n dẹ̀ share ti Ghana àwọn èèyàn share rẹ̀ sí mi ọ̀rẹ́ mi lẹ́ni tó share rẹ̀ ń tiwọn ẹ lọ gbọ́ fídíò Ghana yẹn mi ìfẹ́ mọ́ tó àwọn fídíò yẹn play ẹ get in ìsìnwáyé ẹ lọ gbọ́ fídíò ọ̀rọ̀ tán sọ ní Ghana yẹn ẹni yẹn sọ wípé Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé tá a bá ti rósù o ká túnu ṣùgbọ́n tí kò bá sí o ká gba 30 pé kí ló fi yàtọ̀ sí nǹkan táwọn ń sọ in táwọn ń sọ ń Ghana kọ́lẹ̀ yìí ń sọ àwọn ará Ghana wọ́n wá oṣù lọ́ndì 29 lálẹ́ ọ̀ndì 29 wọ́n rósù òun náà fi gbàwẹ̀ pé 30 ẹ̀yin ti mú oṣù lẹ̀ ẹ̀yin ò kanlẹ̀ wá rárá táwọn bá gbàwẹ̀ 30 tiwọn ọdún náà àtẹ̀lé Ghana àtẹ̀lé Saudi ṣùgbọ́n àwọn tẹ́fẹ́ mọ́ fi sẹ́rí ní ìsẹ́rí gan fún yín nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́jọ́ ń ṣe ẹ̀kànjọ́ sọdún jọ kankan náà ni ṣùgbọ́n nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé yín sọdún nílùú tiwa wọ́n ti rósù tó bá jẹ́ pé wọ́n bá rí oṣù ní èmi ìblọ́ọ̀kù èèyàn máa kàn bá rìn fúngbà díẹ̀ ni torí mi láìkì kọ́ téèyàn mọ́ rí yàn kéèyàn mọ́ ṣe dáadáa ṣùgbọ́n kó mọ̀ lè sọ kankan ó lè mọ̀ wò máa kàn bá rìn torí àwọn tó disturb tán nílé tán mọ̀ kọ́mẹ́ǹtì pẹ̀lú rẹ̀ tó bá jẹ́ wípé Ghana náà bá rósù lálẹ́ ìjẹta ni ìyẹn ni wípé wọ́n bá túnu lánàá wọ́n bá sọdún lánàá ìwọ tó ṣí ẹ̀rẹ̀ ṣe bó gbọ́ ṣe bó yìnbó náà fi sọ kì í sáà sí lárúbáwá tí chief mọ̀ gbogbo Ghana fi ń sọ̀rọ̀ ẹnìkan ló kọ́ sọ̀rọ̀ kí chief mọ̀ mú yẹn kó tó sọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ sáà gbọ́ òyìnbó ló fi sọ ó ní pẹ̀lú nǹkan tá Ànábì sallallahu alayhi wa sallam tó sọ o mo ní gan àbí ṣé kí n play rẹ ni so Ghana yẹn ò kì í ṣẹ́rí in táwa ń tẹ̀lé láti fi bẹ̀rẹ̀ àwẹ̀ láti fi parí àwẹ̀ òun làwọn náà tẹ̀lé kódà ó tún sọ nínú rẹ̀ wípé ẹ ṣọ́ra fáwọn tán ti ń sọ káàkiri o wípé wọ́n ti rósù o wọ́n ti rósù o ẹ ṣọ́ra fún wọn o wọ́n tún sọ nínú rẹ̀ náà ìyẹn ni wípé ojú pọ̀nà Ànábì sallallahu alayhi wa sallam òun làwọn ará Ghana yẹn tẹ̀lé bọ́ wọ́n rósù lálẹ́ jẹta kìí ṣe pé ọdún yìí ò jọ papọ̀ Nàìjíríà jẹ́ Ghana ni ọdún wa ò jọ papọ̀ rárá ẹgẹ́ tí ní ìsìn báyìí kò sí ẹ̀ papọ̀ níbì kankan kí ni ò jẹ́ káwọn ò túnu lọ́jọ́ yẹn àwọn wá oṣù wọn rí ẹ̀yin ò kanlẹ̀ wá oṣù mọ́ ẹ̀yin ti gbà pé kò lè pé ní ìyàtọ̀ ẹ̀yin àti Ghana tẹ̀ ń sọ nìyẹn ẹ̀yin ò kanlẹ̀ wá oṣù náà ẹ tó bá lè lọ wá fídíò Ghana yẹn ẹ lọ wò láti bí 3 minutes 4 minutes 5 minutes ẹni yẹn sọ ń bẹ̀ clearly mo dìdí screenshot minutes yẹn ni wípé àwọn wá oṣù o àwọn ò rí o so àwọn máa gbàwẹ̀ pé 30 ìyàtọ̀ wà láàrin ẹni tí ń wóṣù àtẹni tó mọ́jọ́ lẹ̀ mímọ́jọ́ lẹ̀ ẹ̀yin là ń sọ sẹ́yìn wá lọ́ndì 29 ni ṣèbáṣe Ànábì ní ká wá ẹ lè rọ́ǹgì tẹ́ ẹ bá wóṣù illa an yasha Allah torí tẹ́ ẹ bá ti rí ẹgbà 30 pé number 2 ẹ lọ gbọ́ ti Egypt yẹn náà tẹ́yìn ọmọ yìí tẹ́ fi ń ṣẹ́rì ẹ̀yin tẹ́ fi ti Egypt yẹn náà ṣẹ́rì ṣe bẹ́ẹ̀ gbọ́ lárúbáwá sànà sọ ń bẹ̀ ní bí 1 minute 40 minutes ẹ jẹ́ kí n play yẹn torí and again Egypt yẹn ṣèlú wa 1 secondly torí ọmọ tó ń sọ pé Egypt ṣe báwọn náà wọn túnu ní àná òníná túnu wáyé tá àtakò àlè ìtakò Egypt ọ̀rọ̀ Egypt kò kàn wá ṣùgbọ́n ǹjẹ́ in tí Egypt ṣe òun lẹ́yìn náà ṣe bí in tí Egypt ṣe kọ́sẹ̀ lẹ́yìn ṣe Egypt wá oṣù wọ́n rí oṣù òun ló mú wọn kírun ní òní Egypt ṣe kí ni Egypt wá oṣù wọ́n rí oṣù ló mú wọn kírun lónìí ẹ̀yin ò kanlẹ̀ wá oṣù rárá ìyàtọ̀ mo fẹ́ play ti Egypt yẹn ìyàtọ̀ yín méjèèjì nìyẹn
Egypt wá oṣù mo fẹ́ play rẹ̀ pé wa kájọ gbọ́ mo kú ti fa mo ti mọ dédé ibi tó dé níbi 1 minute kíní kan ni 1 minute kíní náà mo ti dìdí máàkì bẹ̀ 1 minute bí 1 minute 30 seconds ṣá ẹ mọ̀ gbọ́ akújọ gbọ́ lárúbáwá náà àsìjọ kákéwì náà ni ẹ mọ̀ gbọ́. 29 من شهر مارس لعام 2025 من الميلاد وذلك بواسطة لجانها الشرعية والعلمية المنتشرة في أنحاء الجمهورية. هذا وقد تحقق لدينا شرعا من نتائج هذه الرؤية العلمية المنتشرة المصرية خلال شهر شوال المبارك لعام 1446 من الهجرة بعد غروب شمس يوم السبت 29 من شهر رمضان المبارك الموافق 29 من شهر مارس ولا تفطروا حتى تروه فإن غم عليكم فأقدروا له. وتنفيذا لهذا الأمر الشرعي فقد استطلعت دار الإفتاء المصرية خلال شهر شوال المبارك لعام 1400 ṣé gbọ́ bá wọ́n ní ọ̀rọ̀ t'Ànábì sọ wípé ẹ wá oṣù o ọ̀rọ̀ t'Ànábì sọ yẹn pé ká wá oṣù wọ́n ní káwọn lè bá ṣiṣẹ́ lórí oṣù yìí Darul Ifta ní Misro wọ́n ti gbá wọn yẹn kalẹ̀ kan wá oṣù wọ́n dẹ̀ róṣù yẹn lọ́jọ́ yẹn àwọn òróṣù náà fi ṣe announcement pé àwọn ó gba 30 sẹ́yìn wá oṣù ni Egypt ò ṣe wà kan wà ìyẹn fèsì fún ẹni tó sọ wípé why ló ṣe wípé Egypt àwọn náà tún lónìí Egypt ò kan wá if kan gba 31 kò kan wá ẹni ẹ tún ní why tí Saudi Arabia ò kí ń tako Egypt kò kan Saudi àti Egypt wọn èsèlú kankan náà mo rò pé yé àwọn aláṣẹ wọn ni wọ́n tẹ̀lé ìyẹn káfí yẹn lè bá wọn ẹlẹ́ẹ̀kejì òun ni irọ́ tán wá ń pamọ́ Saudi Arabia níjọ́ ọdún lónìí ni o lónìí yìí náà sọ̀rọ̀ yẹn o lórí mímbàrí ibi tán ti sọ pé ọgbọ̀n lágbà wọ́n ní Saudi ti padà tọrọ túbá páwọn ṣe mistake ni subhanallah kí ló dé kò sì tí ìṣẹ̀lẹ̀ rí nínú tàn bóyá fake news gan ni ẹ máa gbé kí wípé Saudi bọ́ tàtọ́ lẹ́mọ́ sọ pé Saudi sì padà apologize as usual àwọn padà apologize bí ìgbà tó ṣe kàn ti apologize pé àwọn ṣe mistake rẹ̀ nìkan ní 2011 ẹ mú sọ́ọ̀sì tó lálàáfíà tó rí bẹ́ẹ̀ wá tẹ́ bá ti wá ṣàṣìṣe tí yín tán ẹ wà ní Saudi gan padà apologize níbo Saudi ti padà apologize bàbá yìí dẹ̀ ń sọ lórí mímbàr ẹni tó kírun láti bí ọgbọ̀n lágbà yẹn bàbá yẹn dẹ̀ ń sọ wípé Saudi tẹ̀ ń tẹ̀lé gan o wọ́n ti padà sọ síta wọ́n ti apologize wípé àwọn ṣe mistake ní àwọn òròṣù bàbá yìí ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run kìí ṣe tó sọ pọ́gbọ̀n lágbà ọ̀tọ̀ lẹ́ni tó kírun èdèjà bẹ̀rù Ọlọ́run tá a bá sì sọ nísìn ẹ̀ là lẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀fẹ̀ ká sọ̀rọ̀ rárá ni sáwà mọ́ wo yín ràn kẹ́ mọ́ sọ́n tá a rí pé kò rí bẹ́ẹ̀ ni sáwà mọ́ wo yín ràn ni a lè dákẹ́ náà mo rẹ́ nìkan nínú àwọn ọmọ yín tó ń kọ̀rẹ́tì tó ń sọ̀rọ̀ lórí nǹkan tí Professor Alaro sọ tó ní nǹkan sọ ò kọ̀rẹ́tì ìgbà tí ó sọ kí ló sọ ó ní àìmọ̀ kan leléyìí àtàì ó sà lo wọ́ọ̀dù kan tí ò dá fún wọn ìyẹn fún Professor Alaro ẹ jẹ́ nìkan sọrú ọ̀rọ̀ yẹn sí side ọ̀dọ̀ yín àwọn yóò mọ kéèkì ni pẹ̀lú àwọn ọmọ ńsúná yìí o aláìlẹ́kọ̀ọ́ ni wọn séyìí tọ́ wọn ń ṣeun só lẹ́kọ̀ọ́ èmi ò sí ẹ̀sọ́ ọlọ́pàá tiẹ̀ náà kò kàn mí ẹgẹ́ ti ní ìsìn báyìí kò kàn mí bó ṣe gbọ́n mọ òun ló ṣe wùwá yẹn mo rò bóyé bó ṣe gbọ́n mọ ló ṣe wùwá bó ṣe rò pé ó rí ló ṣe wùwá ṣùgbọ́n tí mo kàn fẹ́ lóun bẹ́ẹ̀ ni pé tẹ́nìkan bá sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn alìsúná báyìí wọn ní àwọn ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ o ẹgbọ́n tó sọ ságbàlagbà ṣe bẹ́ẹ̀ ẹ mọ́ gbọ́ o in tó sọ yẹn òun kọ́ ni pírọ́blẹ́mù mi o bí kò ṣe ẹ̀yin tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ní lè sọ fóun wípé kò yẹ kó sọ báyìí ẹ wá jó ń súnà kan ó sọ ẹ mọ̀ wo kí ni reaction yín tó ń súnà kan bá sọ nínú àwọn ọmọ súnà kan bá sọ. so ẹ sì ń pa irọ́ níwùsì wo lẹ́tí rí bá ẹ kọ́kọ́ gbọ́ mi ẹ̀ ń pa ti clear rẹ̀ Saudi kọ́lá ẹ bá mi share program torí tọ́lọ́ like love and share ẹ̀ ń pa ti clear rẹ̀ Saudi kọ́lá wà ń tẹ̀lé Sultan of Sokoto là ń tẹ̀lé
mo ń bọ̀ bàbá kínní àtọ̀bàlù lọ nínú bọ́ ń gbọ́dọ̀ mọ́ sọ àwọn ọ̀rọ̀ yìí síwájú dandan ni Saudi gan táwa tẹ́lẹ̀ ìwà ìtẹ́ ń parọ́ mọ́ wọn ẹ fẹ́ lọ́wọ́ ẹ mọ̀ wo ẹ mọ̀ tó fẹ́ ṣe wọ́n fẹ́ lọ́wọ́ mọ́ pé Saudi la tẹ̀lé tá a fi túnu lánàá ṣùgbọ́n Saudi táwa tẹ̀lé gan àwọn ti bọ́ ta o páwọn ṣe mistake ni ìyẹn ni wípé bàbá àwọn tó sọ pọ́gbọ́n làágbà o àwọn ni wọ́n right wá ìtẹ́ ń parọ́ lórí mímbàr lọ́jọ́ ọdún kẹ̀kàn ṣe wá sí jẹ́jẹ́ ìtẹ́ fi ṣe yẹn ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ ṣe àwọn sọ fún yín ọ̀tọ̀ lẹ́ni tó lọ wá oṣù tẹ́ ẹ bá wá oṣù tẹ́ ẹ lẹ́ẹ̀rí ó sì ẹ̀tún yàtọ̀ díẹ̀ ẹ wulẹ̀ wá rárá ṣé bá nàbí ìnáwó lọ́dún 29 ẹ wulẹ̀ wá rárá náà ó sì táwọn tó kàn máa pariwo kò kí ń ṣe ìmọ̀ nìyẹn lọ wo Islam Muslim Pro kí ni tó fi mọ́ wo àsìkò oorun lọ wò lórí fóònù rẹ ó bá Ramadan next year ó bá déètì rẹ̀ ń bẹ kí ṣe nǹkan tuntun náà ó bá déètì rẹ̀ ń bẹ ti yẹ tó tún tẹ̀lé ó bá ń bẹ èyí tó tún tẹ̀lé ó bá ń bẹ èyí tó tún tẹ̀lé ó bá ń bẹ irinṣẹ́ wo làwọn fi lọ́wọ́ tán fi mọ̀ pé 30 ni kí n tó ṣẹlẹ̀ lónìí tó wá ṣẹlẹ̀ ẹ wá ń pa irọ́ lónìí yìí ni tí mo ń sọ òkè sànà òní yìí ni o ẹ lọ wo fídíò yẹn wípé Saudi gan o wọ́n ti apologize pé àwọn ṣàṣìṣe ni àwọn èèyàn sì wà Allahu Akbar lórí irọ́ tí bá ṣe wá ṣe tá fi pàdé Ọlọ́run náà nì kí sì ló fà aláfẹ́ proof wípé àwa la right níta fẹ́ proof lásán náà nìyẹn a sì ń parọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn mọ̀ sọ pé Saudi mọ̀ ṣe bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ tán mọ̀ apologize pé àwọn ṣe mistake ẹ mú ẹ̀rí kì í ṣe kankan lọ gbé ní super tó kankan kó kọ wá o àbẹ́nìkan tí kàn tí wá jẹun yóò ń lè rẹ̀ tí ń sọ̀sọ́kúsọ o for reliable source for a reliable source ó ní kó ti mú wá fún wa o kì í ṣe nìkan tó kàn ti jẹ ìjẹkújẹ kan yóò ń lè rẹ̀ tó wá bọ́ta tó wá ní kódà gan wọ́n ṣe mistake àwa gan la sọ pé wọ́n ṣe mistake torí bá irú yín ṣe ń bẹ Nàìjíríà náà ní irú yín ń bẹ káàkiri ayé for a reliable source for kini for a reliable source oníkẹ́ tí mú wá for a reliable source lastly tó wá jẹ́ òun ni tó wá jẹ́ òun gangan ni tí mo gbẹnu tọ́pìkì yìí bàbá kínní ìfẹ́ sọ̀rọ̀ pa wọn ṣé àtọ́ba ìlú Ìlọrin náà wọ́n sọ̀rọ̀ kan sẹ́rí ẹ̀ ṣé mo ti máa dùn èmi gbà mí ni wípé àwọn ọ̀rọ̀ kan wà téèyàn bá sọ alákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ lọ chẹ́ẹ̀kì kínní kan ilé ayé ti yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ ìyìn táwọn èèyàn sì ń ṣe láyé lónìí láwọn tó já àáfàá látànà wá ìfúnkan tó bírú àwa báyìí àbáwọn tó jù wá lọ nígbà táwọn òsì ẹ̀ tí mọ̀ bóyá kéwú àbá ní kéwú wọ́n sì fẹ́ máa lo ìṣesí pé táwọn bá sọ̀rọ̀ káwọn èèyàn ò dákẹ́ àbí wọ́n mọ̀ pé àwọn èèyàn náà ti kẹ́kọ̀ọ́ ojú àwọn èèyàn ti là ojú ti là ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ojú ti là ju bẹ́ẹ̀ ṣe ń lérò lọ ntẹ́mi rí nìyẹn o àwọn èèyàn yóò mọ̀ pé ojú ti là táwọn bá sọ̀rọ̀ kan àwọn èèyàn ó fèsì lórí ẹ̀ àwọn èèyàn ó lu ọpọlọ wọn láti sọ pé ntẹ́ ń sọ yìí kò rí bẹ́ẹ̀ yes ẹ bá wa share program yìí ẹ mọ̀ wo bàbá wa yìí ní ẹ mọ̀ gbọ́ o bàbá wa yìí sọ wípé from a reliable source internet yìí sọ yìí musa bàbá wa yìí sọ wípé láìláìlàlà wọ́n ní wọn rọ́ṣù kankan níjẹta yẹn ẹ mọ̀ gbọ́ o wọ́n ní wọn rọ́ṣù kankan níjẹta wọ́n lẹ́rìí wípé láìláìlàlà ọ̀rọ̀ tó sọ tún wá múra wọn ní sọ pé àwa náà lọ́pọlọ ṣùgbọ́n wallahi àbú yín tọ́lọ́mọ ní kẹ́ gbọ́ yí bẹ́ẹ̀ pa àbú yín ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ni àwa náà sì lè sọ ìyìn táwa náà tá a bá mọ̀ problem ní kẹ́ mọ̀ wò wípé tẹ́ bá sọ̀rọ̀ ká dákẹ́ ẹ̀sìn ni ànábì sì lọ́lọ́run fi rán kéèkú sẹ́ni kankan kì í ṣèmi kì í ṣẹ̀yin ẹ mọ̀ wo ẹ gbọ́rọ̀ yìí dáadáa o wọ́n ní wọn rọ̀ṣù níjẹta yẹn wípé sáwa náà rí wípé ẹ mọ̀ wẹ́rí wọn o wọ́n láwa náà rí wípé wọn tètè kéde wọ́n ló pẹ́ kó tó di wípé wọ́n kéde
torí wípé ìgbà tí wọ́n rí oṣù yẹn wọ́n wá mọ nǹkan tí wọ́n ṣe torí aago 6 oṣù yẹn ó ti yọ tó bá sì ti yọ báyìí ó ti lọ nìyẹn wáì tó wá dalẹ̀ kán tó kéde rẹ̀ ibi tí ń ti mú wọn ń bọ̀ o but ẹ bá share program like love and share wọ́n ní tó bá jẹ́ pé wọ́n bá rọ́ṣù yẹn ni wáì tí wọn ò tètè kéde torí àtàgò 6 ni wọ́n ti rí tó bá ti yọ láago 6 báyìí ó ti lọ nìyẹn wọ́n ní rí mọ́ ẹ má gbọ́ o wọ́n ní ṣùgbọ́n wọ́n fẹ́ follow àwọn ìyẹn àwọn ará Saudi wọ́n ní wọ́n fẹ́ follow àwọn tán ń gbowó lọ́wọ́ wọn kí ló wáá fa sáti bàbá wa bàálù lọrin náà ṣéwù Allahu yasimuka minan nas mo rò pọ́rọ̀ mi yé bàbá wa bàálù lọrin náà kọ́lọ́run kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa kọ́lọ́run bá wa ṣàlékún ẹ̀mí gígùn fún wọn àwọn náà kódà kó tó di pa ń rí information ti Sultan of Sokoto òun láti gbọ́ ti wọn tán ti gba information wá lọ́dọ̀ Sultan of Sokoto wípé wọ́n ti ṣe kí ni o wọ́n ti róṣù sáwọn náà lọ ń gbowó ni mo sọ pé sí àti bàbá wa Bàálù lọrin náà torí tẹ́ bá sọ̀rọ̀ mi ńgbà mi ẹ máa ronú bí tọ́rọ̀ yẹn lè dé torí ẹ sọ pé even àwọn Sokoto yẹn ọba Sokoto pé wọ́n rí oṣù ṣùgbọ́n wọ́n fẹ́ tẹ̀ láwọn tó ṣe pé wọ́n ń gba owó lọ́wọ́ wọn mo rò póyé wọ́n náà fẹ́ tẹ̀lé àwọn tó ṣe pé wọ́n ṣe kí ni o wọ́n ń gba owó lọ́wọ́ wọn ṣé bàbá wa ọlọ́lá wa ìlú Ìlọrin sáwọn náà san gbowó náà fi sọ nǹkan sọ ni tí mo fẹ́ lò ó kọ bàbá wọ Bàálù lọrin fún lásán nù ẹjẹ tó ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta torí jọ sí sáyé sọ pé yìí gbọ́dọ̀ mọ́ ṣe ṣéwù wallahu ya'simuka minan nas la takhafu darkan wala takhsha wala hawla wala quwwata illa billah àwọn náà wọ́n kéde báwọn gba information látọ̀dọ̀ Sultan torí ẹ fẹ́ tako Sultan of Sokoto ṣé ẹ ti gbàgbé pé bàbá wọ Bàálù lọrin náà sọ same thing ni táwọn dẹ̀ gba information látọ̀dọ̀ Sultan of Sokoto gbogbo wa wo na fídíò ni kí tó sọ̀rọ̀ ẹ máa retí ibi tọ́rọ̀ yẹn lè dé òòyà ẹ wá ní ẹ torí tó sùn yẹn bá ti yọ látago 6 o yóò ti lọ oṣù tànà tó yọ tẹ́yìn fi ń kírun lónìí kápá aago 6 náà ló bá ti yọ àwọn èèyàn máa rí dáago 7 even after 7 wáì tó òun ò lọ wáì tí òun ò lọ and láàrin èmi àti yín bàbá wa kọ́lọ̀ kó járe yín pẹ́ lórí dáadáa oṣù tàn rí lára ṣẹ́ra àwọn kankan wà ó kàn jẹ́ pé ìmọ̀ ń wà ká defend ibi tá a bá rò pa fẹ́ dúró sí ni láàrin èmi àti yín ní tàwátájọ́mọ yìí ní ta gbọ́njú bá sóṣù àná yẹn só lè jẹ́ oṣù òòjọ́ ẹni tó bá ti sọ̀rọ̀ kan bí màá suspend ẹ lásán yìí ní block ẹ̀ gan mo fẹ́ kó ráyè wo kinní o ó lè jẹ́ ibi tọ́pọ̀ lọ́dún ó ti padà straight nìyẹn ṣé oṣù àná yẹn sójóṣù òòjọ́ ẹ wá láwọn tán kéde oṣù torí ibi tán ti fẹ́ gbowó wọ́n fẹ́ tẹ̀lé wọn ni la ilaha illallah àwọn ọ̀rọ̀ báyìí kìí ṣe àwọn ọ̀rọ̀ tó yẹ ká máa sọ torí táwọn èèyàn bá fẹ́ bá yín fà ìbéèrè kan ni pé sáti bàbá wa ọba ìlú Ìlọrin náà ìyẹn ló túmọ̀ sí pé nobody tó ń gbowó iṣẹ́ táwọn èèyàn yìí tí wọ́n ń ṣe ní gbogbo ìgbà ni iṣẹ́ tí wọ́n ń ṣe ni nǹkan tán mójútó ni gbogbo information yìí pátá ni àwọn bàbá wa ọlọ́bàbá wa ọba ìlú Ìlọrin ó ní gbogbo wọn mọ̀ làwọn náà fi ń dúró lórí wípé kò sẹ́ni tí yóò sọ wípé ààwẹ̀ máa pé 30 nínú ìlú yìí torí wọ́n kọ̀nfàmù wípé wọ́n ti róṣù wọ́n kọ̀nfàmù ẹ̀ náà wọ́n ṣe kí ni wọ́n kọ̀nfàmù ẹ̀ kọ́lọ́n kó jẹ́ ká rí bàbá ọba ìlú Ìlọrin pẹ́ lórí dáadáa ẹ jọ̀ọ́ àwọn ọ̀rọ̀ yìí tá a bá fẹ́ sọ ẹsẹ̀ ìjà máa wo implication rẹ̀ gan ẹja máa wo kí ni ìtumọ̀ rẹ̀ ẹja máa wo kí ló túmọ̀ sí ẹja máa wo
ẹ ti sọdún yín lónìí no problem kò sẹ́ni tó bá yín jiyàn sí ẹ sáà ti ṣe ṣùgbọ́n ẹjọ́ ẹ má jà á parọ́ Saudi ti padà bọ́ ta o wọ́n láwọn ṣàṣìṣe ni o ẹ má parọ́ Egypt kíní kan Egypt sí Nàìjíríà Egypt wá oṣù wọn rí òun náà fi gbàwẹ̀ lọ́jọ́ náà fi gbàwẹ̀ pé 30 ẹ̀yin òwúlẹ̀ wá oṣù tẹ́ fi ní 30 lẹ gbà ìyàtọ̀ yín nìyẹn so kí la wá nídìí àti mọ hàn mọ́ Egypt sí pé ẹ ń hàn mọ́ bàbá tó sọ pọ́gbọ̀n lágbà ẹ sì hàn mọ́ Egypt ṣèlú wa táràlú tí wọn gan bá tún takò ọgbọ̀n lágbọ̀n àwa gan tún lè bọ́n takò wípé rárá o ọgbọ̀n lẹ gbọ́dọ̀ gbà tó rẹ̀ rọ́ṣù ní táwọn aláṣẹ yín sì sọ nìyẹn ẹ wá wò gbogbo Nàìjíríà àwọn sáìdì ọ̀dọ́ yín nìkan náà pàfọ́ọ̀mù Eid lónìí náà àtàwọn tán ní wàláhù sí tán ní alẹ́ sí alliance náà mọ́ pé ní tán ní sí yín nìkan náà kírun lónìí náà mo rò kó yé so kò sí ni eléyìí sọ pé second video pé máa explain tàyà bẹ́ẹ̀ ni o tẹ́ bá ti ń sọ tí ó rí bẹ́ẹ̀ láàmú bọ́ta láàmú ṣàlàyé bẹ́ẹ̀ ni ní tó sọ kò lè jó sú mi gan àmọ́ orú ọ̀rọ̀ bá ń yé wa ọmọ ìgboro àwa náà agbélé kò dáadáa wọn kò yóò wà fẹ́ sú mi pé àwọn èèyàn ti fẹ́ mọ sọ fún mi pé fídíò yìí ti fẹ́ mọ pọ̀ ju ẹlẹ́ẹ̀kẹta gan tí ń ṣe lónìí ni mo sọ tó jọ bẹ́ẹ̀ níbi get together ọ̀dọ̀ Málàmù ta lọ gan tẹ́ bá tún sọ mí tàbáyẹn tó tún sọ mí kílẹ̀ tó sú àtúnṣe fídíò mi kò ọ̀rọ̀ bá mọ́ àwọn èèyàn mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ń kẹ́lẹ́ bá fíìlì pé ṣe pé kíní yìí ti ń pọ̀ jù rárá o tẹ́ bá tún sọ mí àtúnṣọ mi ẹjọ́ fáǹfààní àwa tàbá fẹ́ ṣe online classes bóyá fáwa ni àbí fáwọn ọmọ wa 09031324112 09031324112 09031324112 ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mo rò pé bákan náà ájì mi court fáta fẹ́ ṣe ájì pẹ̀lú wọn àdó ọ̀la náà sọ pé kíní máa close sí o so ká tètè mẹ́sẹ̀jì wọn kó tó close slot 5 ọ̀nà sọ pé kù àṣàtàrọ̀ ta tí mo sì rí update lórí ẹ̀ nọ́mbà ta lè mẹ́sẹ̀jì wọn sí orí WhatsApp kíláàsì lè mẹ́sẹ̀jì wọn torí wọn ṣe kí ni o wọn sì ní Nigeria presently wọn wà ní Romoro so 08023880944 08023880944 àmọ́ ṣàlàyé tẹ́ ń sọ yìí láàárọ̀ òdodo ní òrẹ́sàlárò sọ òdodo lọ́rọ̀ yẹn ṣé ẹrẹ́ nìkan ń bẹ ní Egypt tó náà dàbí àwọn ará àtọ̀dọ̀ wa ń bí àwọn náà kì í ṣẹ̀ṣẹ̀ nìkan kan àwọn náà sọ wípé 29 lóṣù ó jẹ́ ṣé ń gbọ́ mi o báwọn tọ̀dọ̀ wa ń bí sọ pé 30 ni ìyẹn náà èwóṣù ó kàn sọ náà ni ẹgẹ́ tí ní ìsìn báyìí ìyẹn náà kì í ṣe kí ni o ìyẹn náà ò kì ń wóṣù ẹnìkan sọ pé better correct yourself. What you are saying is not correct about collecting money. That is not how he said so. O lè lọ tún gbọ́ náà. Kò ní ìdíkọ́ sọ pé better correct yourself. Lọ tún gbọ́ tí mo gbọ́ mò ń sọ yẹn. Tí o bá ti rí bẹ́ẹ̀ wá bá mi padà. Wọ́n ní torí àwọn tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn. Wọ́n dákọ̀ Saudi. O get ní ìsìn báyìí. Wọ́n ní torí àwọn tán fẹ́ gba owó lọ́wọ́ wọn. Àwọn tó wá lò lọ́tún gbọ́ nàgbà tí ìsọ̀rọ̀ tí o yìí fẹ́ play ọ̀rọ̀ wọn lásán ni. Torí respect tí mo ní fún wọn ìfẹ́ play ọ̀rọ̀ wọn lásán ni tó ti yé máa kò jù bá ń lọ so ìyẹn náà ti mú 29 lẹ̀ 29 wà wọ́ọ̀kì wọn rósù náà fi rí 30 mọ́ ṣe mú 30 lọ́dọ̀ tí wá ń bí tí 30 náà ṣe kí ni o tí ò wọ́ọ̀kì tó wá di kí ni o 29 torí pé 29 náà rósù ìyẹn tó mú 29 lẹ̀ 30 náà tó rósù ìlú wọ́ọ̀ sí ẹ̀ papọ̀ ẹwẹ́jẹ́ ń dá dúró báyìí ẹ̀tún sọ mi tí ilé ìbátan tí ìṣẹ̀bá tó sọ mi tó tún ní ìdèsí àtún fèsì lórí ilé ìta àjọ ń sọ lọ yí àjọ mọ̀ ṣàlàyé lọ ni ṣùgbọ́n ẹ má parọ́ ẹ̀sọ́ tó bá ti rí bẹ́ẹ̀ èmi èsì ìparọ́ mọ́ yẹn ẹ̀rí pé tó sọ̀rọ̀ nísìnyí tó ní bóyá fẹ́ sọ fún mi pé wọ́n sọ bẹ́ẹ̀ ìtàn sọ mo sọ yẹn ìyìn sì ní dákọ ìyìn sì ní play fídíò wọn kò sí bí yẹn ṣe lè sọ tó mo gbọ́ fúnra lára mi wọ́n ní wọ́n pẹ́ kán tó ànáǹsì oṣù ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ gbogbo wọn ara wọn ti dàrú torí wọn rọṣù wọ́n sì fẹ́ kéde torí àwọn tán fẹ́ gbowó lọ́wọ́ wọn lókè ló já sọ wípé ká pé torí owó tán fẹ́ gbà lókè náà fi kéde kódà wọ́n ní tẹ́ lórí ọba Sókótó gan ká pé torí owó tán fẹ́ gbà lọ́wọ́ wọn náà fi padà kéde pọ́n rósù làgídí ṣé bàbá wọ bàálù Ìlọrin táwọn náà sọ wípé 29 làwẹ̀ ọdún
wípé àwọn gbọ́ information látọ̀dọ̀ Sokoto ọba làwọn náà sàn gbowó ni wọ́n gbowó ṣéwù wallahu ya'simuka minan nas la takhafu darkan wala takhsha wala hawla wala quwwata illa billah sàn gbowó nobody tó gbowó a sì ń sọ fún yín àwọn ilé oṣooṣù náà ń foṣù yìí ṣiṣẹ́ Ramadan nìkan lẹ́yìn ó wà ẹ kàn sọ náà ni 30 ni o 29 ni o yóò dín kan o 30 lágbà o ó wá yíwọ́ lóṣù yìí nísìnyí báyìí ó yíwọ́ lọ́dún yìí òǹkàlùkù wá ń yí òǹkàlùkù wá ń yí ẹ wá ń yí ẹ̀yin tẹ́lẹ̀ Saudi lẹ fẹ́ tẹ̀lé Ghana ẹ lẹ fẹ́ tẹ̀lé Egypt lọ́dún yìí torí wípé ọjọ́ kankan náà lẹ́jọ́ ṣe ẹjọ́ before òní ó tún wá ìfẹ́ sọ̀rọ̀ mo fẹ́ parí program bí ó ti ń pẹ́ before òní gbogbo wa náà la mọ̀ before òní gan ìgbà tó ti ń sọ pọ́gbọ̀n lágbà títí ń bọ́ sí àwọn ìlú míì àyéjọ́ túnú papọ̀ náà o àwọn yẹn lè gba 29 o wáyé tẹ́lẹ̀ wọ́n ń gbà ìgbé 29 yẹn sì ló yẹ kó jẹ́ o torí pé ọgbọ̀n lágbà yín ó papọ̀ mọ́ tí wọ́n kọ́ lẹ́fi dọ́gbọ́n mú wọn lọ́dún yìí ni a sì lè tẹ̀lé wọn inú ìlú wa wọ́n ti kéde pé 29 ni ẹ̀yin kò wá lè dáyọ ra yín ẹ wá fẹ́ dáyọ ẹ wá lọ ń bá wọn ìlú tó ṣe pé ẹ ti sọ pé 30 ni ó jẹ́rí táwọn gba 29 ẹ tẹ̀lé wọn lọ́dún náà lọ́hùn. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tí mi bá tún wà á tún sọ ìwọ ọmọ tó sọ pé mo tún ṣe second video lónìí o fẹ́ ṣe kí ni bá fíìlì pé ṣe é ṣe pé bóyá fídíò mi ti pọ̀ jù á tún sọ torí àwọn èèyàn ó gbọ́ àwọn èèyàn ó ṣàǹfààní ńbẹ̀ yín sì wà táìmù èmi ẹ̀ ní táìmù tó pọ̀ ni gẹ́sìkẹ́ èmi ẹ̀ ní táìmù tó pọ̀ ni tí wọ́n sọ pásìkò ọdún la wà àwa náà a ní sinmi ó gẹ́tì díẹ̀ afúra wá sinmi yín tún ṣe mí tábà tún rí ní tẹ́bà tún sọ mo ti mẹ́nìkan tó lòun sì ń bá wà sálàyé tán bá sọ ní tá a fi fèsì á tún fèsì a níṣẹ́ kankan ju eléyìí lọ iṣẹ́ tá a ní báyìí ni mo rò bó ti yé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ọlọ́tẹ̀ ní ọlọ́tẹ̀ kọ́ alátani ọlọ́tẹ̀ làwọ̀tà ni wàlẹ́ ìdíkan tó pà ń sí lára ní ẹjọ́ yìí lára ta là ń ṣe àṣà àmọ́ sí lára ara wa ṣé tọ́lọ̀ sí fébì ò tóbi ni nígbà tí bá ń ṣe lára èèyàn sáfẹ́ kò láyè tán wà tèmi ò lọ bẹ̀ ni gbogbo oyún ẹ̀fẹ̀ ká sọ nǹkan kan ní tí dùnmí ni pé ẹ̀yin sọ tí ẹ̀fẹ̀ káwọn kan sọ tí wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ bá share program ìtòrí tọ́lọ̀ like love and share.